wòlíì ṣẹ́gun adébáyò ti fàdúrà iná ránṣẹ́ sáwọn tó fẹ́ kí wọ́n gbé sharia láti ilẹ̀ saudi arabia wá sílẹ̀ yorùbá. ọ̀rọ̀ yìí jáde nígbà tí wọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún ọdún 2025. nínú àsọtẹ́lẹ̀ yẹn náà ni wọ́n ti mẹ́nu bà báwọn olórí ṣe máa dojú kọra wọn tó sì tún farajọ ètò tí ń lọ báyìí àti Peter Obi tó ní wọ́n fẹ́ pa àwọn kí nípa pásítọ̀ Adébóyè àti Oyèdépò bíṣọ̀bù Oyèdépò lórí ọ̀rọ̀ sharia yìí. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ní mufti Ìwó allegedly jà fitafita láti gbé sharia wọ ilẹ̀ yorùbá, wípé ìyẹn gangan wà lára ohun tó ń fa wàhálà tó fi di pé àfáà Akéúgbà Gold àti bàbá Takú ti Jésù láti lọ ṣe ìpàdé. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé yẹn náà ni wọ́n ní wàzírí ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bá ṣe rí nínú fọ́nrán pé wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí àfáà Akéúgbà Gold. Wo nǹkan kí sẹ́sẹ̀ràgó ẹ̀yin èèyàn wa. Ṣé wá ní láti jẹ́ nítorí ọ̀rọ̀ yìí náà ni wòlíì ṣẹ́gun ṣe bẹ̀rẹ̀ sí ní fi àdúrà iná sílẹ̀ lé orí àwọn tí wọ́n fẹ́ kí wọ́n gbé sharia wá sílẹ̀ yorùbá. Kí gan ni gómìnà Ṣèyí Mákindé sọ lórí ọ̀rọ̀ sharia yìí? Wo ó lágbára díẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ yẹn tán, ẹ wàá gbọ́ àwọn tí wòlíì ṣẹ́gun adébáyò fi ránṣẹ́ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ìwò pé ọ̀rọ̀ sharia ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn fẹ́ ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sharia court kìíní kankan. And I said, people may try, but for me, ní Ọ̀yọ́ State, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine, but if they are not, they should expect that I will insist that the law must be followed. Kẹ́yìn máa kóre. Àmín. Ààbò yí ibi. Àmín. Iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn àgbáyé lórí plane Ọlọ́run káńsù rẹ̀. Àmín. Ẹ̀jẹ̀ tí àwọn ẹ̀mí òkùnkùn fẹ́ mú Olúwa káńsù rẹ̀. Àmín. Àwọn àjẹ́ àgbáyé tó fẹ́ mú ẹ̀jẹ̀ yìí, ẹ̀mí mímọ́ ń dà wọ́n lédè. Àmín. Ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ mu nínú ayé lára àwọn ènìyàn, ẹ̀mí mímọ́ káńsù rẹ̀. Àmín. Májẹ̀mú táwọn àjẹ́ àgbáyé dá lórí ọdún yìí, ẹ̀mí mímọ́ bà á jẹ́. Àmín. Gbogbo ibikíbi tí àwọn àjẹ́ ti fi dá májẹ̀mú lọ́dún yìí, báwọn yóò pa ènìyàn, àwọn yóò mú ẹ̀jẹ̀, àwọn yóò dá sílẹ̀ kalẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ káńsù rẹ̀. Àmín. Ọlọ́run dákun. Gbogbo àwọn tó ń ṣagídí sí ọ lórílẹ̀-èdè máa tì wọ́n ṣubú. Àmín. Àwọn tó pera wọn lálágbára, àwọn tó pera wọn ní lídà wèrè, àwọn lídà alágídí, ẹ̀mí mímọ́ máa bì wọ́n wó. Àmín. Máa bì wọ́n wó. Àmín. Àwọn lídà tó ń fòkùnkùn darí wa, ẹ̀mí mímọ́ bì wọ́n wó. Àmín. Lídà tí ó nífẹ̀ẹ́ àwọn àyànfẹ́, ẹ̀mí mímọ́ bì wọ́n wó. Àmín. Gbogbo àwọn tó pera wọn ní aṣíwájú, tó pera wọn ní olórí, tó pera wọn ní nínú orí táwa ṣẹlẹ̀ jìnnà tó láwọn ò ní jẹ́ káwọn ènìyàn ó jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Àmín. Dà wọ́n lédè rú. Àmín. Fàjùlọ wọn. Àmín. Fàjùlọ wọn. Àmín. Fàjùlọ wọn. Àmín. Àwọn pásítọ̀ òkùnkùn, àwọn wòlíì òkùnkùn, ẹ̀mí mímọ́ bóyá máa bì wọ́n wó. Àmín. Gbogbo àwọn ọba tí ń gbàbọ̀dè mọ́ ilẹ̀ Yorùbá, tí wọ́n bá Fúlàní jẹ, tí wọ́n bá Fúlàní mu, tí wọ́n ń wé èsì ẹ̀jẹ̀ ènìyàn ní ilẹ̀ Yorùbá, ẹ̀mí mímọ́ bì wọ́n wó. Àmín. Ẹ̀mí mímọ́ bì wọ́n wó. Àmín.
wọ́n wó. Àmín. Láàrin tí àwọn Fúlàní tún lọ gbà láti ilẹ̀ Saudi, Olúwa káńsùlù ẹ̀. Àmín. Ẹ̀mí máa ń káńsùlù ẹ̀. Àmín. Ẹ̀mí máa ń káńsùlù ẹ̀. Àmín. Ẹ̀mí máa ń káńsùlù ẹ̀. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ gbé ṣàríà kalẹ̀ nílùú Ìwó yẹn, lọ́yọ̀ọ́, lọ́ṣun state, kẹ́mi máa ń pa yín rẹ́. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ogun ní ilẹ̀ Yorùbá, kẹ́mi máa ń pa yín rẹ́. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ gbéra yín ní ẹlẹ́sìn ibi, ẹlẹ́sìn mùjẹ̀mùjẹ̀, kẹ́mi máa ń pa yín rẹ́. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ gbàbọ̀dè tí orílẹ̀-èdè Yorùbá yìí, ẹ̀mí máa ń kọ́ pa yín rẹ́. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ gbéra yín ní wòlíì òkùnkùn, tẹ́ ń jẹjẹkújẹ, ẹ̀yin tẹ́ gbéra yín ní pásítọ̀ tẹ́ ń jẹjẹkújẹ, tẹ́ fi ń gbàbọ̀dè tí orílẹ̀-èdè Yorùbá, ẹ̀mí máa ń kọ́ pa yín rẹ́. Ìjọba Fúlàní kó wó. Àmín. Ìjọba Fúlàní kó wó. Àmín. Gbogbo tó ń plan kẹ́mi máa dàrú. Àmín. Èdè àìyedè kó ṣẹlẹ̀ láàrin wọn. Àmín. Ìyanu kó ṣẹlẹ̀. Àmín. Ó kájọ àdúrà. Àmín. Ìbẹ̀rẹ̀ ọdún iṣẹ́ àti first quarter àti second quarter àti third quarter àti fourth quarter ṣàbí ó máa gbádùn Ọlọ́run. Àmín. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa, kí lẹ rí sí gbogbo wàhálà ṣàríà yìí àti gbogbo àwọn àsọtẹ́lẹ̀ àti gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ńlá tí wọ́n fi ránṣẹ́ tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Kọ́lọ́run kó fún wa lálàáfíà nílẹ̀ Yorùbá o. Kọ́lọ́run kó fún wa lálàáfíà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn wa, báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.